So ọmọ Yorùbá wọ́n ní àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà. Kò sí ohun tó ṣe lónìí tó ní padà wá kẹsàn ọwọ́ ti tẹ̀ Bọ́lá Tinubu ààrẹ olódòdẹ. Kí ló fàdí ọ̀rọ̀ wọn ò gbé yín débẹ̀. Àwọn Haúsá Fúlàní fárígá pátápátá wípé ó tó gẹ́ ọmọ alùbàtà kì í dárin. Wọ́n ló tó gẹ́ àfàró wípé báwo ló ṣe jẹ́ tó fi dogun gbẹ́ ọ̀rọ̀ àwọn bọ́rọ̀ ṣe táwọn fi bára àwọn níbi táwọn wà yìí. Ǹjẹ́ kí làjọ sọ? Àwọn ìdí àti ìdí onírúurú ni wọ́n sọ léyìí tó fi hàn wípé bí Tinubu bá fẹ́ kí àwọn ọmọ àwọn dáwọ́ ogun dúró, nǹkan báyìí ló lè ṣe. Kí ni wọ́n ní Tinubu máa ṣe? Ẹ farabalẹ̀, wọ́n gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ kò tẹ́ síbẹ̀. Ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá ń sọ pé Ọlọ́run má jà á dèrò ẹ̀wọ̀n, àṣẹ pàtàkì àdúrà ni. Gbogbo ẹni tó bá gbàdúrà fún pé ò ní lo ẹ̀wọ̀n ọjọ́ yá aṣàmí. Àṣẹ lọ́gbà ẹ̀wọ̀n Nàìjíríà. Àṣẹ ajá ó ṣe pàtàkì ju èèyàn lọ lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ gbọ́, ajá ó wúlò ju èèyàn lọ lọ́gbà ẹ̀wọ̀n. Ajá a máa jẹ oúnjẹ tó dáa ju ẹni ó wà lọ́gbà ẹ̀wọ̀n lọ. Kì í ṣe ẹni ó tọ̀hún bọ̀ ló sọ, àwọn tó ń fún wọn lóúnjẹ ni wọ́n gbé yín débẹ̀. Ọ̀rọ̀ ń bẹ mí. Gbogbo àwọn ọmọ Atiku Abubakar ó kalẹ̀ sílẹ̀ Yorùbá láti ṣèbẹ̀wò sí àwọn lọ́balọ́ba. Eléyìí ló fàjà tó mú kíjà yìí ó le koko. Ó dójú ẹ̀ pátápátá. Ó kún bí Bọ́lá Ahmed ti máa gbégbà. Wọ́n gbé yín débẹ̀ náà bákan náà. Wọ́n fi fídíò wọn hàn yín láàfin àwọn kábíyèsí tí wọ́n lọ. Wọ́n gbé yín débẹ̀. Ẹ farabalẹ̀. Ẹ ṣáà máa bá mi share. Kẹjẹ́ kájọ máa rántí wípé báwo ni ìran Yorùbá ṣe dé àárín àwọn ará bí yìí. Àmọ́ tá a bá tún béèrè lọ́wọ́ ara wa mọ́ ká ti gbà pé tó ó ti ṣẹlẹ̀ náà nù. Àti dé àárín wọn àti wà ń bẹ̀ náà. Ohun tó máa kùn wá kùn báyìí ni wípé kí ni nǹkan tó kàn? Ìgbésẹ̀ wo ló kùn wá tá a fẹ́ gbé? Tíran wa tó ń bọ̀ tí wọn ò fi ní máa wá fi èpè kí wọ́n máa rọ́bà gínẹ́tù èpè lé àwa àárín yìí lórí. Wípé ńgbà táwọn bàbá yín ṣe é tó ṣe é tì. Ó ṣe jẹ́ ńgbà ó dìran tiyín tẹ́ẹ̀lì dá ṣe. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ju bọ́ǹbù ọ̀rọ̀ lẹ̀. Bọ́ǹbù tó jù ú lẹ̀ yìí wọ́n gbé yín débẹ̀. Ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe Chibok. Bẹ́ẹ̀ ni àwọn kan sì ti kú nínú àwọn tó wà lọ́yìn àkàtà àwọn ajínigbé. Ta ló ń tọ̀hún? Ẹ débẹ̀, wọ́n fi hàn yín gẹ́gẹ́ bó ṣe ń lọ. Ẹ sábà ń farabalẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí dáadáa. Kí n tó gbé yín débi kókó ọ̀rọ̀ gangan tí àwọn Fúlàní tutọ́ sí Bọ́lá Ahmed Tinubu lójú. Àtẹ̀bí àtará ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débi ẹ̀já àjọ rìnrìn àjò yìí. Iṣẹ́ takuntakun tí sẹ́nítọ̀ kan ṣe Osiomole níbi tó ti ń gbéná wojú àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n. Àṣé ajá ó níye lórí, ó ṣe iyebíye ju ẹ̀yin èèyàn tí wọ́n kó lọ sọ́gbà ẹ̀wọ̀n lọ. Ẹ jẹ́ n gbé fídíò ọ̀hún náà wá. Ẹ bá ń kọ́kọ́ wo òun rèé. Ẹ gbọ́ bó ṣe lọ. And we have 900 dogs. Multiplied by 365. According to you, you feel that innocent, who is presumed innocent, with 750 naira a day at 250 naira per meal. And then a dog, you feed the dog with at least 800 naira a day. So a dog is better fed in Nigeria prison than an innocent Nigerian who is held. It's a policy issue. Whether it is the intention of government
to appropriate more money to feed animals than to feed human beings. How much did you feed dogs? We have 800 per dog per day. And we have 900 dogs. Multiply by 365. Ẹ káàbọ̀ padà. Ó dá mi lójú pé ẹ gbọ́ iye tí wọ́n fi ń fún ajá lóúnjẹ. Ẹ sì gbọ́ iye oúnjẹ tí èèyàn ti ń jẹ ní ọgbà ẹ̀wọ̀n. Kábíyèsí Ọlọ́run. Nígbà tó jẹ́ pé àwọn ìlú kan wà tó jẹ́ pé tí wọ́n bá mú yàn lórí ẹ̀sùn kan àbẹ́sùn yòówù tí ì bá jẹ́ tó bá fi di ohun tó fi lọ sí ọgbà ẹ̀wọ̀n rehabilitation center náà máa ń pè é. Á jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ wọ́n á tún ayé ẹ̀ ṣe, ẹlòmíì máa ń padà dé tí ó padà di ènìyàn pàtàkì láwùjọ. Ẹlòmíì máa ń padà dé tó jẹ́ wípé tó bá ti dé báyìí ẹ̀kọ́ tó kọ́ lọ́hùn-ún òun ni ó máa fi lò láwùjọ. Ẹlòmíì kọ́ṣẹ́ ọwọ́, wọ́n lẹ́lòmíì lọ ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́gbà àti ọ̀dọ̀ wọn lọ́hùn-ún. Àti gbọ́ ìtàn ẹni tó lọ sọ́gbà ẹ̀wọ̀n tó jẹ́ bẹ́ẹ̀ ló ti di lọ́yà. Ní Nàìjíríà yìí tó bá jẹ́ wípé ajá ni wọ́n ń fún lóúnjẹ ju àwọn èèyàn yìí lọ, ṣé wọn ó lè kọ́ṣẹ́, wọn ó lè kàwé? Ẹ̀fẹ̀ yìí ń lẹ̀ ń bẹ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni bó ṣe ń lọ gangan. Òmíì tún rèé. Ẹ gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ lórí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Nàìjíríà. Àwọn nǹkan méjì tó ń mú kí Tinubu wọ́n máa fara gba iná báyìí òun ni pé àwọn lọ́balọ́ba náà ti dìde. Tátíkù tó yọjú sí wọn láàfin àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó jẹ́ ìran Yorùbá wípé Tinubu ń ṣe bí ológun, ó ń fojú di àwọn, yóò sì fa ogun wọlé Yorùbá. Ẹ farabalẹ̀, ẹ gbọ́ ìfẹjúsùn ìfọ̀rọ̀sùn tí àwọn ará bíi ṣe láàfin kábíyèsí yìí nípa ìgbésẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu tó ń gbé. Ọ̀yá òun rèé, ẹ gbọ́. Wọ́n ní wọ́n pa àwọn ẹgbẹ́ kan rẹ́, wọ́n dákọ̀ ẹgbẹ́ tiwa náà. Kábíyèsí, mo láyọ̀ láti sọ fún yín, ẹ̀rù ń bà mí, ominú ń kọ mí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, mi ò sì fẹ́ kẹ́ ẹ wòran. Atúlùtò ní ọmọ Yorùbá sí, atáyéṣe ní ọmọ ẹ̀yin Yorùbá sí, ẹni tí máa jẹ́ nǹkan ogún lẹ́yìn Yorùbá máa jẹ́. Yorùbá ní bẹ́ẹ̀ ń jọba nǹkan ń dàrú. Kábíyèsí, ìjọba alágbádá, ìjọba tiwantiwa, ìjọba tí máa ń fààyè gba òṣèlú ni, tí àwọn aráàlú ó ní àǹfààní láti yan tó wù wọ́n bá a ṣe bá lọ́wọ́ yín nìyẹn. Ìjọba democracy sà, ó fààyè lẹ̀ kí kálukú mú tiẹ̀ kó ṣe ń tó wù ú. Èyí tá a rí ń sìn, ìjọba fẹ́ kọjá ẹgbẹ́ kan ṣoṣo ní òkú ni o. Kò sí yàtọ̀ nú ètò tí wọ́n ń ṣe àti ètò ológun, nítorí ológun máa ń pàṣẹ wá ni. Níta àdí táwọn èèyàn wá fẹ́ ṣe lélẹ́yìí, ó sì dojú ti gbogbo Yorùbá nítorí pé àwa la wà lókè. Tí wọ́n bá dẹ̀ ń kì wá, wọn ò kì Yorùbá mọ́. Kò ní tọwọ́ wa dàrú ni Yorùbá máa ń sọ. Eléyìí tá à ń ṣe náà kò gbọdọ̀ ti ọwọ́ wa dàrú. Ń dàrú bọ̀. Kábíyèsí, ẹ bá sọ fún gbogbo àwọn Yorùbá, ẹ bá pe àwọn lóòkọ kí wọ́n bá wa kìlọ̀ fáwọn èèyàn wa. Orúkọ tẹ́nìkan ń jẹ́ tó bá ti jẹ́ Yorùbá, orúkọ gbogbo wa ni. Ẹnìkan kọ́ ló ní, kẹ́nìkan má bàjẹ́. Kábíyèsí, ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé nígbà tí wọ́n láwọn ṣe bẹ́ẹ̀ lánàá lórí social media, bá a ṣe ń bọ̀ ibìkan láwà lánàá tá a ti gbọ́, ká tó tún débí lónìí wọ́n ti tún sọ oríṣiríṣi fún wa. Elétò òdìbò tí wọ́n ń ṣe ètò òdìbò tí wọ́n ń kọ́kọ́ àwọn ẹgbẹ́ lẹ̀, wọ́n ti fi jáde lónìí, wọ́n lé ADC ò sínú ẹgbẹ́ táwọn lè parẹ́ o. Kábíyèsí, ẹ ṣe kábíyèsí, nígbà tí àwọn tó ní agbára nígbà tí àwọn tó ní agbára sójà, tó ní agbára ọlọ́pàá, tí wọ́n wà ní gbogbo ìkáwọ́ owó,
tí wọ́n wà ní gbogbo ìkáwọ́ nǹkan tí wọ́n wá ń bẹ̀rù àti dìbò ṣe é rí pé nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ wọn ò lè má bẹ̀rù ṣé báyé ṣe rí ìṣó rọrùn àmọye tá à ń repo petrol báyìí àmọye tí ń ra gáàsì ìdáná nulẹ̀ àmọye tá bẹ́ẹ̀ yóò bá mu sìgá ní ìsìn oníye tí ó rà àṣà lásán bẹ́ẹ̀ yóò bá fi mú báyìí oníye rẹ̀ kábíyèsí kò rọrùn kò rọgbọ ìyà yìí tó ìyà yìí tó ìyà yìí tó kò bá ìyà yìí tó ìyà yìí tó ìyà yìí tó Jésù kò bá wa lára kábíyèsí àwọn èèyàn bá fẹ́ kọ pé yóò bá wọn lára mu ẹ wá ríbi tí nǹkan lọ ẹ wá fẹ́ pa gbogbo ẹgbẹ́ rẹ́ kò sí tó dùn mí jù ń bẹ̀ ju ó kọ Yorùbá lọ ń kó Yorùbá tá a fẹ́ mú mọ́ yìí nìkan ni ti ń dàn wá ń bẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe o kábíyèsí kò ṣeé ṣe kò lè ṣeé ṣe kò lè bọ́ sí láyé yìí o. tí òfin ọba máa mú yàn ẹ̀yin tó wà ní ìgbọnú èéfín ẹ má dojú òfin kọdọ bẹ́ẹ̀ bá fúnra yín dorí òfin kọdọ òfin ọjọ́ ní mẹ́nì kankan ni o ntọ́ bá wo kálukú ni ó ṣe o ẹ fààyè lẹ̀ fáwọn èèyàn kí wọ́n lágbára àti mú ẹni tó wù wọ́n nú olùdíje n tá a fẹ́ ṣe làwa ń sọ yìí kábíyèsí bẹ́ẹ̀ lómi iná bá ní tó fẹ́ ṣe kó wá sọ bẹ́ẹ̀ lómi iná bá tún ní kó wá sọ ẹni tó lọ́n bá ní kẹ́ ẹ gbàgbọ́ kẹ́ ẹ kàkún tó bá fìbò wọlé ó wọlé nìyẹn ẹni tó bá sì kú díẹ̀ káàtó kó máa lọ lé bàbá rẹ̀ ṣe dandan ní ọbí. ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ wọ́n ní lóòótọ́ ni tá a bá ní ká worú ọ̀rọ̀ tí bàbá yìí sọ ká bára wa sòdodo ọ̀rọ̀ ó ṣe pàtàkì kíran Yorùbá mọ̀ wípé àwa la wà ń bẹ̀ lénìí àsìkò wa ni gbogbo nǹkan táwọn bá ṣe tí ó bá tọ́ tí ó bá tọ̀nà orí wa ọrùn wa ní padà bọ̀ àmọ́ tí bá ń padà bọ̀ wá sí wa lọ́rùn tí wọ́n máa sọ pé ìran wọn ló ṣe o ìran Yorùbá ni o tí wọ́n ń sọ̀rọ̀ yìí bá a bá kọ̀ tá a gbé gbèsè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí táwọn kábíyèsí wa bá kọ̀ láì gbé gbèsè kí wọ́n pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàkíyèsí kọ̀ọ̀kan gẹ́gẹ́ báwa ṣe ń sọ kó tó di pé ọ̀rọ̀ Yorùbá ìran ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní yíwọ́ díẹ̀díẹ̀ báyìí ẹ má gbàgbé pé a ṣẹ̀ṣẹ̀ máa pariwo ohun tó yìn lóyìnbó ń pè ní insecurity ètò ààbò nílẹ̀ Yorùbá ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa dákẹ́ lásìkò tá à ń sọ wọn kà á sí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ bóyá ká sọ pé wọ́n hùwà pé ọmọdé ni wọ́n fi wọ́n lẹ̀ kó tó padà wàá dà bó ṣe dà yìí làwọn Bọ́lá Tinubu wà ń bẹ̀ nísìnyí gbogbo òfin tó rọ̀ mọ́ kán dìbò ọ̀hún dìbò bàbá ti ń fọgbọ̀ngbọ̀n gbẹ́sẹ̀ lé eléyìí ó mú káwọn akẹgbẹ́ wọn máa dìde ogun èmi sọ fún àwọn èèyàn pé ó kúnnú nǹkan tó ń fúnra ètò àìsí ààbò nílẹ̀ Yorùbá pípé ńgbà tá a bá koná bò nídìí nísìn ẹni mélòó ni ìwọ náà fẹ́ lọ bá nílẹ̀ Yorùbá tó máa sọ̀rọ̀ Bọ́lá Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún tó máa gbà ẹ́ gbọ́ tó bá sọ jù nínú mọ́tò tí àwọn èèyàn bá ra igbá pẹ̀lú ọ̀rọ̀ burúkú wọn ò ní mọ̀ pé ìṣolóṣèlú tó bá ṣọ́ra wọn ṣe tán àti lò ẹ̀ náwọn ọ̀ràn Yorùbá bílẹ̀ ṣe ń sọ̀rọ̀ ètò ààbò ni wọ́n máa sọ̀rọ̀ oúnjẹ bẹ́ẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ pẹtró bẹ́ẹ̀ ni wọ́n máa sọ oríṣiríṣi ṣé kò rí bẹ́ẹ̀ ń gbà àwọn kan so ìdí nìyẹn tí ẹ̀yin àgbààgbà ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá ló lè sọ́ọ̀fù ẹ má jà tara wa àfi tá a bá fẹ́ máa là yá àjà lókun ọ̀nà kan ṣògbógì nìyẹn kẹ́pin lọ́tọ̀ọ̀tọ̀ olúkúlùkù lórúkọ bàbá ẹ̀ mìíràn láàrin kan ò gbọ́dọ̀ jù kan kíkan má ṣe jù kan rárá ẹ gbọ́ Ṣèyí Mákindé
ẹ kú àfọmọnìyàn ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ ti ṣe bẹbẹ gbìyànjú, ẹ kú tìráàrì bí ọ̀rọ̀ bàbá kan lábúlé wa, a ní ẹ kú tìráàrì, ẹ ní àwọn ọmọ tí wọ́n kó nílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ dàbí ọmọ Chibok tí wọ́n kó ní 2011 tí wọn ò rí àpadàbọ̀ wọn. Ẹ má jà á tanra wa, wẹ́rẹ́dìwẹ́rẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ńgbà náà rèé, ó máa ń lọ díẹ̀díẹ̀. A ní ẹ jẹ́ ẹlẹ́ẹ̀gún ni, ẹ fílẹ̀ ẹlẹ́ran díẹ̀ wà ń bẹ̀. Ó ti sòtítọ́ ọ̀rọ̀ ní ìsìn pé níbi tọ́rọ̀ gbé dé lóye, ipá rẹ ò ká, agbára rẹ ò gbé ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó, wọ́n fi ẹ́ dí gẹrẹwu ni láti ṣe kí ni, wọ́n fi ẹ́ dí gẹrẹwu pé tó àfi ẹ́ dí gẹrẹwu ni o, pé gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ nípínlẹ̀ wọ́n lọ sọ o. Ǹjẹ́ ipa tó kù lápá ìṣòṣe tí agbára ọ̀bá káwọn sójà tí ọ̀ká ọlọ́pàá sípà ọ̀ká àwọn àmọ̀tẹ́kùn, owó security vote tẹ́ ń gbà ṣé kò tó incoup àmọ̀tẹ́kùn dé level sójà ni, at least ọlọ́pàá ṣé kò ṣe incoup àwọn local hunter lábẹ́ òfin ẹ̀ṣọ́ ààbò nílẹ̀ tẹ́ wà, ṣé kò tó kí ni ká pè é, kẹ́ ẹ fún wọn ní agbára bí irú àwọn ìrú ẹkùn, àwọn OPC tó dúró déédéé yàtọ̀ sí àwọn OPC onífàájì, àwọn OPC tó rẹ́dì láti dìde láti defend orílẹ̀-èdè Yorùbá. Nípínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan ẹ̀yin gómìnà yìí, ṣé àwọn security vote tẹ́ ẹ gbà kò tó ṣe? No, ìbéèrè ni. Díẹ̀díẹ̀ àwọn ọmọ yìí ti lé lódidi oṣù kan nínú ọgbà ajínigbé báyìí, pàápàá bá jẹ́ àwọn àgbàlagbà alẹ̀ ni wọ́n lè survive ẹ̀. Ọmọ kéékèèké tó nílò oògùn, sáwọn ará bíi ń fún wọn lóògùn nígbà tó bá rẹ̀ wọ́n. Àwọn obìnrin àárín wọn, wọ́n á ti ṣe wọ́n ṣàbàṣàbà bó ṣe wù wọ́n, nígbà tí wọ́n bá ti fa dúrọ́ọ̀gì wọn tán, wọ́n á ti bá wọn sùn débi tó tẹ́ wọn lọ́rùn. Àwọn yẹn ò sì ní bínú sí wọn, máa rò pé ọjọ́ kan ó ṣàjọjọ́ kan, bọ́dọ̀ ń bá lè ṣe tá a lè kú òǹbí, torí wọn ò ní option, wọn ò lè sọ pé àwọn ò gbà. Àwọn ọkùnrin wọn, wọ́n á ti ṣe wọ́n bó ṣe wù wọ́n. Àwọn èwe, àwọn ọmọdé kéékèèké yìí, ibo ni ipò tí àwọn ọmọ yìí wà báyìí ni àwọn ọmọ tá à ń sọ yìí. Ẹni wọn kì í ṣe ọmọ Chibok àtìgbà, ẹni ọ̀ràn wọn ò lè dà bẹ́ẹ̀ àtìgbà, bọ́ ọgbọ̀n ọjọ́ rèé ní ìsinyìí ẹ wá sọ pé agbára yín ọ̀ká, ó níbi tágbára yín mọ lórí ọ̀rọ̀ sójà àtọlọ́pàá. Ok, àwọn tí agbára yín ká nísàlẹ̀ ń bí ń kọ́ ilẹ̀ ṣèṣà, ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ wọn? Ó ṣe pàtàkì ká béèrè ìbéèrè yìí, torí pé gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí gọ́fúnà, ẹ̀yin lẹ aláàbò, ó dẹ̀ ní o máa fẹ̀mí ẹ lélẹ̀ fún àwọn nǹkan wọ̀nyí, àtòfẹ̀mí lélẹ̀ àtòfẹ̀mí sẹ́gbẹ̀ẹ́. Lóòótọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí a lè sọ pé tó ẹnìkan ló kàn, gbogbo yín ni. Látọ̀dọ̀ ààrẹ, tó bá jẹ́ pé àárín yín rẹ́, tẹ́ ẹ̀ máa fi ìgbé ayé àwọn ìran wa tẹ́ ẹ̀ máa fi ṣe òṣèlú, àní dépò tá a wà yìí. No, a lè débẹ̀ láéláé.
ṣùgbọ́n nítorí pé àárín yín ọ̀rẹ́, àárín yín ògún, èso ní bí tèmi tọ̀hún lè yín, bẹ́ẹ̀ làwọn tó ń tafà tó ń gbé ní òkùnkùn tafà tí mọ́lẹ̀ wà mẹ́. àwọn tó ní wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá gbóná, kí ìpínlẹ̀ kó lu ooru, wọ́n wà o, lórí pé ẹ̀jọ́ ṣòṣèlú kan náà. Enough of stories. Ó tó gẹ́ pẹ̀lú ìtàn. Màríà ló bí Jésù, Jésù ló bí Màríà. Nígbà wọn bí ọwọ́ bí gan-an, ó jáde ń bẹ̀, ó wọlé kinní kan. Action ni ìran Yorùbá nílò lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ìgbésẹ̀ tẹ́ máa gbé, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ wá gbọ́ tó mú kí àwọn Haúsá Fúlàní kí wọ́n padà fárígá fún Bọ́lá Ahmed Tinubu nítorí ìjọba àsìkò. Ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ ní pápápá tí wọ́n ń ràrèké nílẹ̀ pápá. Àwọn àgbájọpọ̀ enough is enough. Northern movement condemn Tinubu government handling insecurity and farmer groaning. The Northern Comrade Movement of Nigeria, NCMN, has expressed grave concern over the worsening insecurity situation across the country, warning that banditry, terrorism, kidnappings, and other violent crimes are pushing Nigeria deeper into the crisis. Speaking at emergency national press conference in Kaduna State, the national chairman of the group, Malam Jubril Ibrahim Yaro, said the country was experiencing one of the most challenging security period in its recent history, with citizens across several regions living in fear. According to him, communities like Zamfara, Kaduna, Sokoto, Kebbi, Niger, Benue, Plateau, Borno, Yobe, Oyo, and other states have suffered facilitating attack between January and June 2026, resulting in hundreds of deaths, injuries, and displacements of thousands of residents. Ṣẹ́gbọ́n, orúkọ ọ̀ràn Yorùbá náà ti wọnú ìwé ìtàn àwọn ibi tí ìlú tí ìjínigbé tó ti sẹmẹgẹ. Orírun Yorùbá, ibi tí tá a bá jẹ́ pé tá a bá rí orílẹ̀-èdè Yorùbá lónìí tó máa jẹ́ kápítà wa. Bẹ́ẹ̀ni, ó ti wọ̀ báyìí, ó ti wọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń dákọ̀ àwọn Bọ̀nú, Bọ̀nú ló ṣì wà o, àjọkọ̀ Yobe, Yobe ni o, Kaduna ni o, Kwara ni o. Níbi tí instead kí wọ́n kúkú fi Kwara sí, wọ́n fi Ọ̀yọ́ rọ́pò ẹ̀ láti fi kó ilẹ̀ Yorùbá já ní o pẹ̀tọ́ inú ilẹ̀ Yorùbá yìí, ibi tí àwọn ajínigbé tí wọ́n ti ń pitú méje méje nì, tí wọ́n ti ń ṣe gudugudu méje yàyà òkè àìmọye rẹ̀. All right, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Yaro noted that security had become peculiarities severe in North-West, where armed banditry continue to attack villages, adopt children and travelers, impose levies in rural communities, and rustle livestock. He warned that inability farmers access their farmland was threatening food productions and worsening poverty across the affected areas. Nínú ọ̀rọ̀ wọn, àwọn ará bíi ní láti máa sọ fún Bọ́lá Tinubu pé bí apá ọ̀bá ṣe gbé mọ́, èèyàn jù ẹ́ lẹ̀. Bọ́ bá wá jẹ́ pé kò ṣeé gbé, wọ́n ní káwọn kúkú gbé. Wọ́n ní káwọn oge
wípé a kì í bá ní gbé ká má tọrọ bá ní sọ. Nígbà tí Tinubu mọ̀ pé ipá òun ò ká, agbára òun ò gbé, kí ló wá ṣe nílé àpáta agbára? Wọ́n ní kí ni Tinubu wá ṣe nílé àpáta agbára? Kí ló ń wá ká? Ẹ wo gbogbo ìlú tí àwọn kàálẹ̀ yìí tó jẹ́ pé inú fo àyàfo làwọn wà, wípé ara àdìrẹ tí ò fi sóúnjẹ nílùú táwọn èèyàn ò róúnjẹ jẹ, tí ohun gbogbo oúnjẹ fi wọ́n, gbogbo ibi tí wọ́n ti ń kó oúnjẹ wọlé, tí wọ́n ti ń káàkiri, tí wọ́n ti ń lọ tà á láwọn ìlú kan, pé láti ibẹ̀ àwọn ìlú yìí làwọn báńdíìtì ni wọ́n lọ gbà lọ́wọ́ àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan èjèèjì, tí wọ́n ń sọ wọ́n daláìnílé, wọ́n sọ bàbá daláìlọ́nu tí ò lọ́mọ mọ́, wọ́n sọkọ dẹni tí ò níyàwó, wọ́n sì yàwó dẹni tí ò lọ́kọ, wọ́n sọmọ daláìní bàbá aláìníyà, àgbẹ̀ ò lè lo oko mọ́. Àwọn aráàbí yìí fi gbé síta pé tó ó tó gẹ́ o fún Bọ́lá Ahmed Tinubu. Nígbà tó mọ̀ pagbá òun ọ̀ka kó yá máa lọ. Ó fi Nàìjíríà lẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Mo sọ pé rìkíṣí pa àwọn pọ̀ wọ́n ṣọ̀rẹ́, rìkíṣí pa àwọn pọ̀ wọ́n dọ̀rẹ́ wò ó, rìkíṣí tó pa yín pọ̀ ló tú yín ká, rìkíṣí tó pa wọ́n pọ̀ tí wọ́n ń dọ̀rẹ́, rìkíṣí ọ̀hún ló padà tú wọn ká yìí. Àbòsí tó pa wọ́n pọ̀ tí wọ́n ń dọ̀rẹ́, àbòsí ọ̀hún ló padà tú yín ká yìí. Ọ̀tàn bí ò tán, ó parí àbí ò parí, ó pin àbí ò pin, pírá pin àbí ò pin, pírá padà pin, ọ̀rọ̀ tán, kò sọ̀rọ̀ mọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ pèpàdé àpérò ẹja pín Nàìjíríà. Orúkọ yín ò ní bàjẹ́ tẹ́ ẹ bá pín Nàìjíríà. Àwọn tẹ́ ẹ bá pín tó padà dojúrú, bí wọ́n ṣe ń rántí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló kọ dáadáa, bẹ́ẹ̀ ni wọ́n sì máa rántí ẹ̀yin náà ló kọ mí. Ọlọ́run ṣe ayélujára dáadáa. Irú èyí táwa ń sọ yìí, ìmọ̀ ìjìnlẹ̀ fi wádìí, àwọn tá a wádìí sọ pé bóyá 600 years nírú ọ̀rọ̀ tí mò ń sọ báyìí ó tó kó lórí ibi tá a bá jù sí. tó ẹ wá wòye àwọn ọ̀ràn tí ó ti wá tí ó ti wá tí ó ti lọ, tí wọ́n máa gbọ́, tí wọ́n ó sì máa gbọ́ orúkọ yín. Gbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà ó ti lọ, ẹ ti dé padà, ẹ ti tún wá, ẹ̀yin náà ó tún wà nú àwọn tí wọ́n máa ṣépè. Bẹ́ẹ̀ni, ẹ fi Ṣèyí Mákindé lọ́rùn sílẹ̀, ẹ fi àwọn gómìnà lọ́rùn sílẹ̀. Èyí tó yẹ kẹ́ ẹ dìde fún sí ni pé kẹ́ ẹ dìde. Ìpínlẹ̀ Ọ̀ṣun ń kóná báyìí, ó mòoru nígbà tí ò sí sọwọ́pọ̀ ìjọba àpapọ̀, torí pé gómìnà yìí ò ṣe ọmọ pátì yìí. Tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. náà tó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn tó bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ yín, àwọn ló kù báyìí. Ẹ̀já náà máa rántí ìbí. Ẹ rántí pé lọ́jọ́ kan ń bọ̀ tí gbogbo àwọn àròjinlẹ̀ tí ìran Yorùbá dẹ̀ máa ń rò rèé. Yorùbá lo àná, àárò ìní, ó sì gbọ́dọ̀ tún lo ọ̀rọ̀ rò nípa ọ̀la. 4 years ti ń lọ nínú 8 years. Lójú wa báyìí náà ni another 4 years 8 years yóò pé. Ẹ padà sílé pẹ̀lú just one àbí méjì sójà ló máa bá yín tẹ̀lé plane sọ̀kalẹ̀. Èyí tí wọ́n ń kọ́ entourage tẹ̀lé yín in thousands báyìí, nísìnyí yóò kù méjì. Ẹ̀yin àtìyàwó yín àtàwọn ọ̀rẹ́ yín bíi mélòó lẹ́sọ̀kalẹ̀ gùdẹ̀ ní airport, tẹ́sí wọ private mọ́tò yín òdìdè yìí. Àṣẹ dópin, kò sáṣẹ kankan mọ́. Ṣẹtẹ́ ẹ bá fẹ́ pa láàrin àwọn tẹ́jọ jẹ́ caucus àti àwọn ẹbí yín ló dẹ̀kun. Ìyẹn kì í ṣe pé ẹ tún lè pàṣẹ fún orílẹ̀-èdè mọ́. Ṣé kò tán?
parí. Ṣé mo dúpẹ́ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ máa bá wa share orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ṣé o dàbọ̀.